Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi lóòdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga, a ṣe yín lọ́ba àwọn ọba, bẹ́ẹ̀ la pè yín lólúwa àwọn olúwa. A dúpẹ́ fún ìwàláàyè yín àtọwọ́ agbára yín. A dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí ń bẹ láàyè tí ó sì dúró. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀ lónìí, bẹ́ẹ̀ ni kẹ́ fìfẹ́ yín kí ó di mímọ̀ lórí ayé wa, kẹ́ kọ́ wa mọ̀ ọ́ ṣe. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, tí Ọlọ́run wá kà wá yẹ kún ọkàn àwọn alààyè tí yóò jẹ́ alábàápín nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Kí Ọlọ́run wa ó gba gbogbo ògo lórúkọ Jésù, àmín. A tún ti dé bí a ṣe ń dé láti mú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní onírúurú wá síwájú wa. Lónìí, ohun tí a fẹ́ gbé yẹ̀wò ó ní ẹ̀kọ́ Kristi. Ẹ̀kọ́ Kristi òun ni a fẹ́ gbé yẹ̀wò. Àwọn olóyìnbó sọ pé the Doctrine of Christ. Ẹ̀kọ́ Kristi òun la fẹ́ gbé yẹ̀wò. Tí a bá wo Bíbélì wa, tá bá kíyèsí Jòhánù kejì, tá bá wo ẹsẹ̀ 9 sí 11, kí ni Bíbélì kọ́ wa? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí òun ni ẹ̀kọ́ Kristi. Ẹ ká gbọ́n tí Bíbélì sọ. Sí Jòhánù kejì ẹsẹ̀ 9 sí 11, kí ni Bíbélì wí? Ó ní olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ. Ẹ wo ẹsẹ̀ 10. Bí ẹnikẹ́ni bá tọ̀ yín wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá, ẹ má ṣe gbà á sílé, kí ẹ sì má ṣe kì í. Ẹsẹ̀ 11. Nítorí ẹni tí ó bá kì í ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí nípa ẹ̀kọ́ Kristi. Ẹ̀kọ́ Kristi òun la fẹ́ gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ní wákàtí yìí. Ọlọ́run fẹ́ ká mọ nǹkan pé a gbúdọ̀ lè pín Bíbélì bó ti tó àti bó ti yẹ. Tẹ́ bá kíyèsí ìkìlọ̀ tí Paul sọ fún Timothy nìyí ní ìwé Timothy kejì orí 2 nígbà tá wo ẹsẹ̀ 15. Timothy kejì orí 2 ẹsẹ̀ 15, ìkìlọ̀ tí Paul sọ fún Timothy ní ó ní ṣáàpọn láti fi ra rẹ̀ hàn níwájú Ọlọ́run, ẹni tí ó yege, àṣìṣe tí kò ní láti tijú, tí ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. Tá bá kíyèsí dáadáa, Ọlọ́run òun ló fún wa ní Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀. Ìwé Timothy kejì orí 3 nígbà tá kíyèsí ẹsẹ̀ 16 sí 17, a sọ fún wa bẹ́ẹ̀ pé gbogbo ìwé mímọ́ òun ló ní
ìmísí Ọlọ́run àti májẹ̀mú láéláé àti májẹ̀mú titun gbogbo rẹ̀ pátá òun ló ní ìmísí Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún Pọ́ọ̀lù nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run pé kó kìlọ̀ fún Tímótì pé ó gbúdọ̀ ṣetán láti pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. So tá bá wo gbogbo Bíbélì lápapọ̀, gbogbo ìwé tọ́lọ́run mí sí ogúnlọ́gọ̀ àwọn èèyàn, lóòótọ́ 40 àwọn wòlíì àwọn ènìyàn Ọlọ́run láti kọ. Wọ́n kọ ìwé tó tó bí 66 books lọ́lọ́run mí sí àwọn ènìyàn Ọlọ́run láti kọ. Àwọn èèyàn bí 40 ènìyàn Ọlọ́run tí wọ́n kọ àkọsílẹ̀ rẹ̀. Pétérù náà sì sọ fún wa nínú ìwé Pétérù kejì gbàtà kéèsì orí kìíní ẹsẹ̀ 20. Ó ní kí a kọ́kọ́ mọ̀ yìí pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Àti sọ fún wa pé gbogbo àkọsílẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ẹ̀mí Ọlọ́run nípa rẹ̀ ló ti wá. Tá a gbìyànjú láti sọ ni pé gbogbo ìwé Bíbélì pátápátá àwọn olóyìnbó sọ pé 66 books. Tá bá bẹ̀ sí ń pín torí Tímótì kejì orí kejì ẹsẹ̀ 15 sọ fún Paul sọ fún Tímótì pé kó ṣáàpọn òṣìṣẹ́ tó yege tí ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. Báwo la ṣe pín? A rí pé lábẹ́ májẹ̀mú láéláé a rí ìwé bíi 39 39 books ìwé tí a kọ lábẹ́ májẹ̀mú láéláé. Lábẹ́ májẹ̀mú tuntun a dẹ̀ rí ìwé bíi 27 27 books èyí tí a kọ fún ìgbà májẹ̀mú titun. Ohun tá a sọ ni pé a gbọ́dọ̀ mọ bí Ọlọ́run ti ń bá wa lò lónìí. A gbọ́dọ̀ mọ tọ́lọ́run fi ń bá wa lò lónìí. Bí Ọlọ́run ti ń bá wa lò lónìí òun ni nípa májẹ̀mú titun èyí tí ó jẹ́ májẹ̀mú ti Jésù Kristi fún gbogbo àgbáyé. A gbọ́dọ̀ mọ eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ jẹ́ ká wá ṣe àtúpalẹ̀ ẹsẹ̀ Bíbélì náà tí àgbéyẹ̀wò tí ń ṣe Jòhánù kejì ẹsẹ̀ 9 sí 11. Ohun àkọ́kọ́ tá a rí nínú ẹsẹ̀ Bíbélì ni pé ó lẹ́ni tó bá rú òfin, ẹni tó bá ré kọjá. Kí ni ìkìlọ̀ tọ́lọ́run kì wá nílọ̀ nípa ohun tí Ọlọ́run sọ fún Paul kó sọ fáwọn ará Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 6. Bíbélì ní ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run pé a kò gbọdọ̀ ré kọjá ohun gbogbo tí a ti kọ sílẹ̀. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Kọ́ríńtì kìíní orí 4 pàtàkì sí ẹsẹ̀ 6. Ó ní ǹjẹ́ ará, nǹkan wọ̀nyí ni mo ti fi àpẹẹrẹ ara mi àti Àpólò fún yín kí ẹ̀yin kí ó lè tipa wa kọ́ kí a má ṣe ro ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá kí ẹnìkan nínú yín kí ó má ṣe tìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì. Paul sọ níbí pé ohun tá a ti kà kọ sílẹ̀ rẹ̀ a ò gbọdọ̀ ṣe kíni, a ò gbọdọ̀ ré kọjá. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àkọsílẹ̀ tá a ti kọ sílẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run gbogbo rẹ̀ ló ṣe pàtàkì. Ohun tó Olúwa bá ti kọ àkọsílẹ̀ rẹ̀ a gbọdọ̀ dúró lé lórí. Fún bí àpẹẹrẹ Kọ́ríńtì kìíní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 37 37. Paul sọ fún àwọn ará Kọ́ríńtì nípa ipò àwọn obìnrin nínú ìjọ. Ọlọ́run ní bí ẹnikẹ́ni bá rò ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ẹni ẹ̀mí, jẹ́ kí ó mọ̀ pé nǹkan wọn ni tí mo kọ sí yín òfin Ọlọ́run ni wọ́n. Tá à ń sọ ni pé ohun tá a bá ti kà kọ sílẹ̀ rẹ̀ ó ti di òfin Ọlọ́run. Ẹnikẹ́ni ò gbọdọ̀ ré kọjá ohun tá a ti kọ sílẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bá a bá fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ ṣe ní ìbámu pẹ̀lú àkọsílẹ̀ Bíbélì. Ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́ ni ẹ̀kọ́ Kristi. Àwọn olóyìnbó sọ pé the Doctrine of Christ. Ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́ nìyí. A sì ń ṣe àtúpalẹ̀ ẹsẹ̀ Bíbélì tá à ń lò tí ń ṣe Jòhánù kejì ẹsẹ̀ 9 sí 11. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti sọ pé ẹni tó bá ré kọjá
Ọlọ́run fẹ́ ká rékọjá ìfẹ́ rẹ̀ tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi, àní kò gba Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká rékọjá ohun tá a ti kàkọ́ sílẹ̀ rẹ̀, ó ti dúró gẹ́gẹ́ bí òfin Ọlọ́run fún wa tá a gbọ́dọ̀ tẹ̀lé. Àwa ń sọ níbí nígbà tá a wọ ẹsẹ̀ yìí síwájú, sọ ní ẹni tí kò bá dúró nínú ẹ̀kọ́ Kristi, ìyẹn túmọ̀ sí pé ẹni tí kò bá gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tá a ti kọ àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, a sọ fún wa pé kò gba Ọlọ́run, kò mọ Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé gbogbo tá a ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run a gbúdọ̀ gbà á gbọ́, a sì gbúdọ̀ ṣe ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ àti ìfihàn tọ́rọ̀ Ọlọ́run ti fi hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ẹnikẹ́ni tí kò bá dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run, kò mọ Ọlọ́run, kò sin Ọlọ́run. Eléyìí gbúdọ̀ yé wa. Ẹ gbọ́ ìkìlọ̀ tí ìwé òwe orí 14 ẹsẹ̀ 12 kọ́ wa ni. Ó ní ọ̀nà kan wà tó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀nà ikú ni. Ọ̀nà ènìyàn kò dára tó ọ̀nà Ọlọ́run. Ọ̀nà Ọlọ́run ló dára ju ọ̀nà ènìyàn lọ. Eléyìí gbúdọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ẹni tí kò bá dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé kò mọ Ọlọ́run. Ìsìn rẹ̀ ò ní ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Kristi. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ Kristi ní sáà tá a wà yìí, ẹ̀kọ́ rẹ̀ la gbọ́dọ̀ dúró nínú rẹ̀, torí pé nípa ẹ̀kọ́ náà, ẹ̀kọ́ Kristi la fi ní iyè tí kò ní pẹ̀kun. So a sọ pé ẹnikẹ́ni tó bá dúró nínú ẹ̀kọ́ Kristi, a sọ fún wa pé kò gba Ọlọ́run. Ìtọ́lọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nìyí. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10 àti 11, ó ní bí ẹnikẹ́ni kò bá mú ẹ̀kọ́ yìí tọ̀ yín wá, ẹ má ṣe gbà á sílé, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ kí. Ẹ̀kọ́ Kristi òun ló ṣe pàtàkì fún ìgbàlà àti dáǹdè. Ewu ń bẹ nínú ká kẹ́kọ̀ọ́ tá ò rí ìpìlẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ Kristi. Ewu ń bẹ ká máa ṣe ohun gbogbo tá ò rí àṣẹ gbà lọ́dọ̀ Kristi. Kí nìdí? Ìdí ni pé ní ìgbà tí Jésù Kristi fẹ́ kúrò nínú ayé, ó pàṣẹ fáwọn àpọ́sítélì rẹ̀, ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá, kí ẹ máa baptisi wọn lórúkọ ti Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kí ẹ sì máa kọ́ wọn Mátì orí 28 ẹsẹ̀ 20. Ó ní kí ẹ sì máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín, èmi yóò wà pẹ̀lú yín títí tó fi dé òpin ayé. Àmín. Ìdí tá a gbúdọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi òun ni pé bẹ́ẹ̀ ò bá dúró, ewu ń bẹ níbẹ̀ fún wa. A gbúdọ̀ béèrè kí ni tá a gbúdọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi. Ìdí àkọ́kọ́ ni pé ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ikú tẹ̀mí à ń rí gbà nípa bíbu ọ̀wọ̀, títẹríba fún ẹ̀kọ́ Kristi. Báwo lọ́lọ́run ṣe ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá? Ó ń dárí ẹ̀ṣẹ̀ jì wá nípa ìlànà ìgbàlà tọ́lọ́run ti gbé kalẹ̀ nípa Kristi. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni ìwé Róòmù orí 9. Ká wo ohun tí Bíbélì kọ́ wa ní ẹsẹ̀ 17 sí 19. Kí lọ́lọ́run sọ fún wa? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi lé yín lọ́wọ́. Ẹ̀wẹ̀tì, bí a sì ti sọ yín di mímọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Ẹ wo àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi lé yín lọ́wọ́. Ẹ̀kọ́ ta la fi lé wọn lọ́wọ́? Ẹ̀kọ́ Kristi. Ẹ̀kọ́ Kristi yìí ló ń sọ ní di òmìnira, ló ń já nígbà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ikú tẹ̀mí.
ìdí tá a gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi nìyí. Ìdí kejì tá a gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi ni pé Jésù Kristi ó ti pàṣẹ pé a kò gbọ́dọ̀ kúrò nínú ẹ̀kọ́ rẹ̀ bá a bá fẹ́ dẹni ìgbàlà. Ẹnikẹ́ni tí ó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run, ohun tí Bíbélì sọ nìyẹn. Ìdí kẹta, ìrètí là ń fi fún àwọn tó dúró lábẹ́ ẹ̀kọ́ Kristi. À ń fúnni ní ìrètí àwọn tó dúró lábẹ́ ẹ̀kọ́ Kristi tí wọn ò mú ìlànà ènìyàn tàbí ẹ̀kọ́ ènìyàn sínú rẹ̀. Wọ́n ń jẹ́ ẹni tó ní ìrètí nínú Ọlọ́run. Bí keje ẹsẹ̀ 25 Hebrews 7:25 kí ló kọ́ wa? Ìwé Hébérù orí keje ẹsẹ̀ 25 kí ló kọ́ wa nípa ẹ̀gbọ́n tó rọrọ̀ Ọlọ́run sọ? Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. Ta ló lè gbà wá là tí ó sì lè fún wa ní ìrètí ìyè àìnípẹ̀kun? Ó ní Jésù Kristi. Ìrètí ń bẹ fún àwọn tó bá dúró nínú ẹ̀kọ́ Jésù Kristi nìkan, tí wọn ò mú ẹ̀kọ́ ènìyàn tàbí ẹ̀kọ́ èṣù tàbí ẹ̀kọ́ àwọn Farisí wọnú ẹ̀kọ́ ti Kristi. A lè tún sọ fún wa pé ọ̀rọ̀ Kristi tí ń ṣe ẹ̀kọ́ rẹ̀, ìlànà rẹ̀, òní yóò dúró gẹ́gẹ́ bí òdiwọ̀n ìdájọ́. Ọ̀rọ̀ Kristi, ẹ̀kọ́ Kristi tí ń ṣe ìlànà rẹ̀, àtòfin rẹ̀, òní yóò dúró gẹ́gẹ́ bí òdiwọ̀n ìdájọ́ fún wa ní ọjọ́ náà. Ìwé Jòhánù orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 52 48 kí l'Olúwa kọ́ wa? Ẹ̀gbọ́n tó Olúwa wí fún wa 48 kí l'Olúwa sọ? Ó ní ẹni tí ó bá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi, òun ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀. Ọ̀rọ̀ tí mo ti sọ, òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ohun tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ìdí tá a gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi, tá a gbọ́dọ̀ fi yẹsẹ̀ kúrò nínú ẹ̀kọ́ Kristi. Ọlọ́run gan ti pàṣẹ lónìí, ìdí karùn-ún, Ọlọ́run ti pàṣẹ lónìí pé a gbọ́dọ̀ wà lábẹ́ ẹ̀kọ́ Kristi kí a sì máa tẹ́tí sí Jésù Kristi Olúwa wa nìkan. Ìwé Mátíù orí 17 tá bá kíyèsí ẹsẹ̀ 1 sí 5, ìtàn tó wà níbẹ̀ ó ṣe pàtàkì fún wa. Jésù Kristi lọ sórí òkè láti lọ gbàdúrà. Nígbà tó débẹ̀, apá aláradà, Mósè yọ sí, Èlíjà náà sì yọ sí. Ṣùgbọ́n kó tó àkókò yìí, Jésù mú àwọn ọmọlẹ́yìn rẹ̀ 3 dání, Pétérù, Jòhánù àti Jákọ́bù. Ó mú wọn dání lọ sórí òkè. Àwọn wọ̀nyí sì ń wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Nígbà tí apá Jésù Kristi láradà tán, tí ó ti di ara ènìyàn padà, Pétérù wá sọ pé, Olúwa, ìbá dára fún wa láti kọ́ àgọ́ 3 sí yìí, ọ̀kan fún Mósè, ọ̀kan fún Èlíjà àti ọ̀kan fún ọ. Bí ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tán ni a gbọ́ ohùn kan nínú ẹsẹ̀ Bíbélì náà sọ pé ohùn kan sì jáde láti ọ̀run wá pé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Fún wa láti dúró nínú Kristi lónìí, ó túmọ̀ sí pé òun nìkan la gbọ́dọ̀ gbọ́ tirẹ̀, òun nìkan la gbọ́dọ̀ gbọ́ ẹ̀kọ́ rẹ̀ nípa ìgbàlà, òun la gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nípa ìgbéyàwó, òun la gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nípa ìjọ, òun la gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nípa ìgbé ayé àlàáfíà, òun la gbọ́dọ̀ dúró nínú rẹ̀ nípa ìgbé ayé òtítọ́. Jésù, ẹ̀kọ́ Kristi nìkan la gbọ́dọ̀ dúró nínú rẹ̀ kí a tó lè rí ìgbàlà Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ ní ìkẹyìn ọjọ́. Kristi sì kì wá nílọ̀ nípasẹ̀ àwọn àpọ́sítélì rẹ̀ pé a kò gbọ́dọ̀ kúrò nínú ẹ̀kọ́ rẹ̀, a kò gbọ́dọ̀ gba ẹ̀kọ́ mìíràn, a kò gbọ́dọ̀ gba ìlànà mìíràn yàtọ̀ sí ẹ̀kọ́ Kristi. Kí ló kọ́ wa? Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 4. Gàlátíà orí 5 ẹsẹ̀ 4 kí ni Bíbélì sọ? Ohun tí Bíbélì sọ nìyí. Gàlátíà orí 5 ẹsẹ̀ 4, ẹgbọ́n tó Olúwa wí. Ó ní, a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ẹnikẹ́ni tó bá ń fẹ́ padà sínú òfin Mósè lónìí tí kì í ṣe ẹ̀kọ́ Kristi, a sọ fún wa pé a ti yà á kúrò lọ́dọ̀ Kristi. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ Kristi nìkan
lọ́lọ́run fẹ́ kí a dì mú, ká dúró lé lórí, kí a sì ní ìrètí ìyà nípẹ̀kun nípa rẹ̀, nítorí pé ọ̀rọ̀ Kristi òun la fi ṣe ìdájọ́ wa ní ìkẹyìn ọjọ́, àti wípé nípasẹ̀ ìyìnrere Kristi la fi ṣe ìdájọ́ ayé. Ìwé Róòmù orí 2 ẹsẹ̀ 14 ló kọ́ wa bẹ́ẹ̀. Ó sọ fún wa bẹ́ẹ̀ pé nípa ìyìnrere Jésù Kristi òun la fi ṣe ìdájọ́ gbogbo ènìyàn. Ìwé Róòmù orí 2 ẹsẹ̀ 14 2:16 ló kọ́ wa bẹ́ẹ̀. So a kò gbúdọ̀ yà kúrò nínú ẹ̀kọ́ Kristi tó kọ́ wa nípa ìgbàlà, tó kọ́ wa nípa ìjọ, tó kọ́ wa nípa ìjọsìn, tó sì kọ́ wa nípa àwọn ẹ̀kọ́ onírúurú tá a gbúdọ̀ dúró nínú rẹ̀. A kò gbúdọ̀ yapa tá a bá fẹ́ dúró gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, tá a sì fẹ́ ṣèfẹ́ Ọlọ́run títí dé ojú ikú. À ń sọ nípa àwọn ẹ̀kọ́ mìíràn. Kí làwọn ẹ̀kọ́ mìíràn gan-an tá à ń sọ nípa rẹ̀ tó yàtọ̀ sí ẹ̀kọ́ Kristi? Ẹ̀kọ́ mìíràn tá a kọ́kọ́ sọ nípa rẹ̀ òun ni ẹ̀kọ́ àwọn Farisí. Ẹ̀kọ́ ni, ṣùgbọ́n ẹ̀kọ́ mìíràn ni, kì í ṣe ẹ̀kọ́ Kristi. Kí ni Bíbélì sọ nínú ìwé Mátíù orí 16, Mátíù 16? Kí ló sọ nípa ẹ̀kọ́ àwọn Farisí? Mátíù 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12, kí ni Bíbélì wí? Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Ó ní nítorí náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà àti àkàrà ni ó ń wí pé kí wọn kí ó kíyèsára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Ẹ̀kọ́ Farisí àti ẹ̀kọ́ Sadusí kò ní fi ààyè sílẹ̀ fúnni láti gba Jésù ẹ̀kọ́ Kristi gbọ́. Ẹ̀kọ́ yìí náà àwa tá à ń bẹ láàyè lónìí a gbúdọ̀ yẹra fún àwọn ẹ̀kọ́ tó jọmọ́ ẹ̀kọ́ Farisí àti àwọn ẹ̀kọ́ Sadusí. Ẹ̀kọ́ àkọ́kọ́, àwọn ẹ̀kọ́ mìíràn tá a gbúdọ̀ yẹra fún nìyí gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ̀kọ́ mìíràn tá a gbúdọ̀ yẹra fún òun ni ẹ̀kọ́ ènìyàn. Àwọn olóyìnbá sọ pé Doctrine of Men, ẹ̀kọ́ ènìyàn. Níbo la ti lè rí àpẹẹrẹ nínú Bíbélì? Ìwé Mátíù orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 sí 9, kí ni Olúwa wí? Ó ní àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n sì ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Tá a bá ti mú ẹ̀kọ́ ènìyàn wọnú ẹ̀kọ́ Kristi, ìsìn náà di ìsìn asán. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ Kristi, a sì ń wo àwọn ẹ̀kọ́ mìíràn tá a rí nínú Bíbélì. Ẹ̀kọ́ àwọn Farisí àtàwọn Sadusí tá a rí nínú Bíbélì, Kírísítẹ́nì gbọ́dọ̀ yàgò fún. Ẹ̀kọ́ ènìyàn, gbogbo ìlànà tí ènìyàn gbé kalẹ̀ tó yàtọ̀ sí ti Jésù Kristi gbé kalẹ̀, tènìyàn ní, a gbọ́dọ̀ yàgò fún. Àwa tá a jẹ́ ènìyàn Ọlọ́run, tá a fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́, ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tá a bá rí, tá a bá ń ṣe, tàbí ohunkóhun tá a bá ń ṣe nínú ẹ̀sìn, a gbọ́dọ̀ béèrè pé ṣé Jésù Kristi ló kọ́ wa? Tí kì bá ṣe Jésù Kristi, a gbọ́dọ̀ yàgò fún. Ẹ̀kọ́ ènìyàn ni. Tá a bá ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ènìyàn gẹ́gẹ́ bí àlàyé tí a rí nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 9, a sọ fún pé lásán ni wọ́n tẹríba fún mi tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Ní ìgbà tí wọ́n bá ti ń fi òfin ènìyàn kún ìsìn Ọlọ́run, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a sọ fún pé irú ìsìn bẹ́ẹ̀ ìsìn asán ni. Mo sì mọ̀ pé a ò ní sìn lásán lórúkọ Jésù, àmín. Ìsìn Mósè náà ń kọ́. Ìwé Mátíù orí 19 ẹsẹ̀ 1 sí 10, ó sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ Mósè. Tá bá kíyèsí láti ìwé Mátíù orí 5 gan, a rí pé Jésù sọ pé ní báyìí ni Mósè wí, ṣùgbọ́n èmi sọ fún yín pé ẹ̀kọ́ Mósè tí ń ṣe ẹ̀kọ́ nípa òfin ó yàtọ̀ sí ẹ̀kọ́ Kristi tó ní nǹkan ṣe nípa ìtúsílẹ̀ kúrò nínú àti nípa ẹ̀jẹ̀ Jésù sì ta sílẹ̀ fún ìdáǹdè àti ìràpadà ìran ènìyàn. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀kọ́ èṣù ńkọ́? A tún sọ nípa ẹ̀kọ́ èṣù tá a gbọ́dọ̀ yẹra. Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1. Paul sọ pé èmi tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fi èsì ẹ̀mí tí ń tọ́ni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. A gbọ́dọ̀ yẹra fún àwọn ẹ̀kọ́. Ẹ̀kọ́ Béliámù ńkọ́? Nínú ìwé Ìfihàn orí 4 ẹsẹ̀ 14,
ẹ̀kọ́ Nicolaitan ńkọ́ a gbọ́dọ̀ yàgò fún wọn. Ẹ̀kọ́ àwọn àpọ́sítélì òun náà ni ẹ̀kọ́ Kristi. Àwọn ẹ̀kọ́ àpọ́sítélì tàrí nínú ìsìn májẹ̀mú tuntun òun la gbọ́dọ̀ faramọ́. Àwọn àpọ́sítélì gan kìlọ̀ pé tá ò bá faramọ́ ẹ̀kọ́ tí Kristi gbélé wọn lọ́wọ́, a sọ fún wa pé a wà nínú ìṣìnà, a wà nínú èké. Àwọn olóyìnbá sọ pé ẹ̀rọ ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ní Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 6. Ó ní àwa mọ̀ pé ti Ọlọ́run ni wá. Ẹni tó bá ń gbọ́ wa ó gbọ́ ti Ọlọ́run, ẹni tí kò bá gbọ́ wa kò gbọ́ ti Ọlọ́run. Nípa èyí la fi mú ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Ẹnikẹ́ni tí ò bá tẹ́tí sí ẹ̀kọ́ àwọn àpọ́sítélì tí ń ṣe ẹ̀kọ́ Kristi, ẹ̀mí èké ló tẹ́tí sí. Jésù Kristi ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a gbọ́dọ̀ gbà. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé ẹ̀kọ́ Jésù Kristi pàápàá ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Nínú ìwé Jòhánù orí 2 ẹsẹ̀ 16 sí 17. Àwọn ènìyàn tó ń kẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ìdìbàjẹ́ tí a ò fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú Bíbélì, nítorí pé àtẹni tí ń gbọ́ ọ̀rọ̀ àtẹni tí ń kẹ́kọ̀ọ́ tá ò bá kẹ́kọ̀ọ́ Kristi, a sọ fún wa pé àní ní ìní tàbí ìpín pẹ̀lú Ọlọ́run. Mo rò pé ọ̀rọ̀ yìí tún ó yẹ kó yé wa síwájú sí pé Ọlọ́run ń béèrè kìkì ẹ̀kọ́ rẹ̀, ẹ̀kọ́ Kristi nìkan lọ́lọ́run fẹ́ lọ́wọ́ wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣèfẹ́ rẹ̀, bí a ti ń wádìí Bíbélì. Ìbéèrè tá a gbọ́dọ̀ béèrè ni pé ẹ̀kọ́ wo ni Jésù Kristi kọ́ wa nípa ìjọ? Ẹ̀kọ́ wo ni Jésù Kristi kọ́ wa nípa ìsìn? Ẹ̀kọ́ wo ló kọ́ wa nípa bá ṣe dẹni ìgbàlà? Ẹ̀kọ́ wo ló kọ́ wa nípa ìgbéyàwó? Ẹ̀kọ́ wo ló kọ́ bá ṣe gbé ìgbé ayé àlàáfíà? Ẹ̀kọ́ wo ló kọ́ wa nípa ohun gbogbo? Ohun tó gbọ́dọ̀ jẹ́ léèrò wa nìyí. Gbogbo tó nìkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ ènìyàn a gbọ́dọ̀ yàgò fún gẹ́gẹ́ bí Kírísítẹ́nì tó fẹ́ láti ṣèfẹ́ Ọlọ́run. Ìbùkún Ọlọ́run yóò máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wa tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A tuntun àwọn nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti ìbùkún Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.